Agbára búburú. Gàǹdú. Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́, ẹ kú ìdájí. Níbi gbogbo tí ẹ ti ń wò mí, tí ẹ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di láṣẹ Olódùmarè ọba. Ọ̀sẹ̀ tuntun yìí á sàn wá sówó, á sàn wá sọ́mọ, á sàn wá síre gbogbo, á sàn wá sálàáfíà, á sàn wá sí àìkú baálẹ̀ ọ̀rọ̀. Á bá wa kó gbogbo ìṣẹ́, gbogbo ìyà, gbogbo ìpọ́njú, á bá wa kó lọ. Á wá kó ire wá fún wa láṣẹ Olódùmarè ọba. Gẹ́gẹ́ bí ẹ ti rí àkọlé, mo ní àwúre owó kíákíá. Kí n tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ fún wa pé gbogbo àwa tá a bá rí pé ìgbàgbọ́ wa kò bá nǹkan tí mò ń ṣe mu, ẹ jẹ́ ká já dànù kúrò lórí péjì yìí. Gbogbo ẹ̀yin tí ẹ bá rí wípé ìgbàgbọ́ tí ó tako nǹkan tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ ní láti gbé stupid comment tàbí toxic comment síbẹ̀, because all toxic commenters tàbí toxic member shall be removed and barred and kí tún ni náà, and be cast out by Baba Ìmọ̀ Yorùbá. Ẹ máa rántí yẹ o. So no toxic comments, no toxic members àfẹ́ lórí péjì yìí. A kàn wò ó pé nírú àkókò báyìí kí làwọn nǹkan tá a nílò fún gbogbo ẹni tó bá lórí ọ̀fẹ́ láti ṣe pátápátá, àti fínúfíndọ̀ la fi eléyìí sílẹ̀ lórí Ìmọ̀ Yorùbá. Iṣẹ́ àwúre tó dájú ni, àwúre tó gbéra tán, tó gbéra ńlẹ̀ ni ní irú àkókò báyìí. Náà mọ̀ pé ní Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wa a ti pàdánù owó, kì í ṣe pé a ti pàdánù owó, àbí nígbà tá à ń fi 130,000 tó ṣe 100,000 náà máa kólé wa lọ́wọ́, ẹ wá láàlú sí owó. Alú gbogbo wa pátá lálú sí owó. Ọlọ́run á ṣàánú wa, gbogbo òkú lọ wa pátá, Olódùmarè á dá padà. So gbogbo ìwọ tí o bá ní oore ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ eléyìí, nǹkan tó nílò láti ṣe náà ni wípé comment, like, share, kó dẹ̀ bá wa kí tún ni, comment, like, share. Ìwọ tọ́lọ́run bá wá fún lóore ọ̀fẹ́, tẹ star, kò fi ránṣẹ́ sí Ìmọ̀ Yorùbá. Iṣẹ́ ìyà jẹ́ fún ẹ, gbèjè ẹjọ́ á jẹ́ fún ẹ ní gbogbo ọ̀dọ̀. Kádíjà àti Núkẹ́, irú star yẹn kọ́. Star tí à ń sọ, tẹ bá bẹ́ẹ̀ ṣe wọlé yẹn ti máa rí tán sọ wípé 10 star to support, ẹ máa rí bẹ́ẹ̀. So tẹ bá tẹ star yẹn, nǹkan tẹ nílò láti tẹ ó ti wà ń bẹ̀. Ẹ jẹ́ ká tẹ̀síwájú lórí ọ̀rọ̀ àwúre tá a sọ. Christopher Olúfẹ́mi, ẹ ṣeun. Rufi Joe Kenge, èmi náà kí yín o. Alabi Samuel, ẹ ṣeun. God bless you. Hamzat Olúwabùkọ́lá Abdulrazak, àṣẹ, 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 ẹ ṣeun gan. Ẹ má gbàgbé pé lórí Ìmọ̀ Yorùbá náà ni a wà, tá a ti ń dá bí ẹdun, tá a rọ̀ bí òwe. Fún gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ rò pé òkè gbogbo iṣẹ́ yìí àwọn ò lè dá ṣe, Ìmọ̀ Yorùbá ẹ bá wa ṣe. Ẹ sọ pé lẹ́yọ̀nú, ẹ sọ pé ní ẹbú téèyàn fi ń pàdé aláàánú láàrin ọjọ́ mẹ́ta péré, ẹ sọ pé láwẹ̀nù, ẹ sọ pé látúndè, ẹ sọ pé ní ìtajà, ẹ sọ pé ní ẹni tó bá ń wá ìgbéga lẹ́nu iṣẹ́, ẹ sọ pé ní báyìí, ẹ sọ pé ẹ ti ẹ̀ ń tọ́jú blood pressure, ẹ lè ń tọ́jú diabetes, ẹ lè ń tọ́jú prostate cancer, prostate gland, ẹ ń tọ́jú infection, UTI, gonorrhea, syphilis, chlamydiasis, candidiasis, chlamydia, gbogbo ẹ̀ pátá nípa ewé àti egbò òun náà ni à ń lò. So gbogbo ìtẹ́yìn bá nílò ń bẹ, ẹ kàn sí wa lórí Ìmọ̀ Yorùbá 09024440432. Ẹ má gbàgbé wípé business ní WhatsApp wà fún. If you want anything, you can call directly. Unless otherwise, tá bá sọ wípé ẹ chat wa ní WhatsApp. Ẹ ṣeun gan. God bless you. Àwúre tòní tá a mú wá, iṣẹ́ tó gbéra tán ni.
tó dẹ̀ ṣe pé gbogbo àwọn tí wọ́n bá gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe lóòótọ́ àwọn ni wọ́n lè ṣe. Àwọn tí wọ́n gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe lóòótọ́. Kí ni àwọn èròjà ẹ̀? Èròjà àkọ́kọ́ ńbẹ̀ òun náà ni orí ọká tó láṣẹ tó pé dáadáa. Orí ọká tó láṣẹ tó pé dáadáa. Ṣé mo ti sọ? Eré ọmọdé kọ́ lè tá a mú wá lónìí. Eré àwọn àgbàlagbà ni. Fún gbogbo ẹni tó bá ń fẹ́ àwúre. Ìpè kí gbogbo ohun tí iṣẹ́ tó ń ṣe báyìí, kí ayé mọ̀, kí gbogbo ẹ̀ gbéra, gbogbo ohun tó ti dàbí ẹni kó sùn, kó bẹ̀rẹ̀ sí ní gbéra, kí gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbéra, káyé bẹ̀rẹ̀ sí ní mọ̀, gbogbo ayé tó ibi tó ti gbàgbé ẹ̀, kí wọ́n bẹ̀rẹ̀ sí ní rántí ẹ̀. Òun náà ni iṣẹ́ ilé yìí wà fún. Ohun èlò alákọ̀ọ́kọ́ tẹ́ nílò ńbẹ̀, òun náà ni orí ọká. Ẹlẹ́ẹ̀kejì ńbẹ̀, ẹ nílò orí èrè. Ẹlẹ́ẹ̀kẹta, orí ọká ẹyọkan, orí èrè ẹyọkan, orí ikún 3 lẹ nílò. Ẹ nílò orí àparò 3, ẹ wá nílò òdìndí àtàrí 3. A máa ń pe kíní kan ní èso wéréǹjéjé tí ọ̀pọ̀lọpọ̀ máa ń pè ní ojú ológbò. Ṣùgbọ́n fúnṣẹ́ tá a bá fi ṣe èso wéréǹjéjé ló ń jẹ́. Agolo 2 péré lẹ nílò nínú yẹn. Ẹ wá wá ewé ọ̀mísínmisìn pẹlẹbẹ. Ewé ọ̀mísínmisìn pẹlẹbẹ. Gbogbo ẹ̀ ó di jíjó. Tẹ́ bá ti jó, ẹ lọ̀ ọ́. Ẹ dà sínú ìgò funfun. Ẹ dà sínú ìgò funfun. Ìgò tó funfun dáadáa, ẹ dà sínú ẹ̀. Bí ẹ bá ti jí láàárọ̀, ẹ mú ẹ̀kọ. Ẹ fọ́ sí i, ẹ mú díẹ̀, ẹ bù sí i, ẹ fọ́, ẹ ṣàdúrà. Ẹ ṣàdúrà dáadáa. Kò lọ́fọ̀. Àbí ṣe bí n tí ẹ fi sọ pé tẹ́ bá ti gbọ́fọ̀ ní ìtàn. Ogun ni. Wọ́n ti invoke spirit. Ẹ tiẹ̀ máa invoke spirit kankan. Ẹ fẹnu yín gbàdúrà sí i. Kẹ wá fi fọ́kọ̀ mu láràárọ̀ kẹ tó lọ síbi iṣẹ́ yín. Kẹ wá wo ohun tọ́lọ́run ó ṣe. Bóyá ewé, bóyá egbò, bóyá fetisism ni àbí kí ni wọ́n máa ń pè? A ní you are too fetish. Ẹ jẹ́ á wò bóyá fetisism ni. So àwọn nǹkan tẹ́ ẹ nílò nìyẹn. Orí ọká kan, orí èrè kan, orí ikún 3, orí àparò 3, odidi àtàrí 3, èso wéréǹjéjé agolo 2 àti ewé ọ̀mísínmisìn pẹlẹbẹ. Ìyẹn náà pọ̀ díẹ̀. Gbogbo ẹ̀ lẹ máa wá kó léra wọn. Tẹ́ máa wá jó nínú apẹ̀jọ nǹkan. Bẹ́ẹ̀ bá ti jó tán, ẹ máa fi fọ́ ẹ̀kọ tútù mu láràárọ̀ pẹ̀lú àdúrà. Kò lọ́fọ̀. Gbogbo ọ̀fọ̀ tẹ́ fẹ́ ṣe sí náà, àdúrà yín ni. So àdúrà yín náà lọ́fọ̀ tẹ́ fẹ́ pè. Ẹ wá ṣe sí dáadáa. Gbogbo ohun tẹ́ bá fẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ kó rí nídìí iṣẹ́ yín, nídìí òwò yín, ẹ wá pè sí. Ló bá tán, lógún bá ṣẹ. Kò jù bẹ́ẹ̀ lọ o. Kò jù bẹ́ẹ̀ lọ. Ní tá a fi máa ń sọ pé ewé, egbò, Olódùmarè ló kúkú dá. Ó wá fi fún wa pé ká máa lò fúnra wa. Ká máa fi ràn wá lọ́wọ́. Ta ló tún béèrè picture of ewé ọ̀mísínmisìn? Ewé ọ̀mísínmisìn, when you get to the herb sellers, I mean the eléwé ọmọs, you will get it from them. Mi ò ní show picture kankan bí yìí o. Mi ò show picture. So bó ṣe rí nìyẹn. Just pronounce it the way I pronounce it. Ewé ọ̀mísínmisìn pẹlẹbẹ, because there is gogoro and there is pẹlẹbẹ, but this one we are using pẹlẹbẹ. So that is all. That is all. Just burn it, grind it, put it inside plain bottle. So ẹ máa fi fọ́ ẹ̀kọ mu láràárọ̀. Ẹ má gbàgbé láti tẹ like button, láti comment, láti share. Ẹnì kọ̀ọ̀kan ó kéré tán, ẹ share ẹ̀ sí ọ̀nà 5. Ẹ jẹ́ ènìyàn o. Tẹ́ bá ti wá share ẹ̀, ẹ sì fàdúrà ránṣẹ́ sí ọmọ Yorùbá. Ẹ fàdúrà ránṣẹ́ sí wa. Tẹ́ bá ti ṣe yẹn, tẹ́ wá ṣiṣẹ́, á jẹ́ gbèdé gbẹ̀jọ. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ẹ ṣeun. Gbogbo ìbéèrè yín, tẹ ẹni tó bá ní ìbéèrè tí nǹkan kan ò bá dá lójú ńbẹ̀, ẹ béèrè
sí ìsàlẹ̀ fídíò yìí. Ẹ má pè nítorí ìbéèrè kankan lórí bí. Ẹ béèrè sí ìsàlẹ̀ fídíò yìí. A máa dá yín lóhùn bẹ́ẹ̀. Ẹ ṣeun. God bless you. Ẹ jẹ́ á tún fi pàdé sọ́jọ́ mi, ọjọ́ rẹ. Ẹ ṣeun. Ó dàbọ̀.